ọ̀rọ̀ ẹ má ti lọ sínú bẹ̀yẹn àmúyẹn ọ̀rọ̀ àsìkò mí nìyẹn oníṣègùn ní fọba jẹ ẹ̀yẹ kánú ti ọ̀rọ̀ àsìkò mí nìyẹn tí wọ́n fẹ́ bá ọba àṣègùn sọ̀rọ̀ nọ́mbà náà lè pè é sí. nígbà tó lè pè mí ṣe é kí n fún ọ nọ́mbà mi ṣe bá fẹ́ fi nọ́mbà mi sílẹ̀. ẹja àfilẹ̀ torí àwọn ẹ̀pẹ́ ìjọba báyìí. ipò ọba ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi sọ mi ń sìn wọn á kàn máa pè é ó sì lásìkò gbà tí a bá ń sin mítì pẹ̀lú àwọn èèyàn lọ́wọ́. àrífẹ́rẹ́ ẹ̀kú ọba bá lórí gbogbo náà ni. torí ọ̀dà ni àá fún nọ́mbà rẹ̀. ẹ̀yà fún nọ́mbà rẹ̀. 080 338 35 177 ẹ bá pẹ̀lẹ́ kan sí ká tó máa lọ. 080 338 35 177. ọ̀rẹ́ rẹ̀ ti gbọ́ látẹnu ọba àṣègùn jẹ́nà fún Ifọ̀ local government ní ìpínlẹ̀ Ògùn bí tí wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ fẹ́ nǹkan kan rí lójú nípa ìgbésí ayé yín ẹ̀ ti pè wọ́n kí wọ́n fi ọ̀nà àbáyọ àti bẹ́ẹ̀ sì fi gbà wọ̀nyí ọdún tuntun táwọn ọdún ayọ̀ wa ni àtúndọ́nà àtúnpadà bọ̀ lọ́jọ́ mi ire o.